program ọjọ́ náà ẹni tó bá fún tó bá lòun fọ́ jẹ tó bá jẹ́ yẹn náà ni tó bá lè prove ẹ̀ criminal náà ni mi. Torí ẹ̀ mo bẹ̀ bàbá kábíyèsí mo tó ń fàsìkò yìí rọ̀ wọ́n ẹni tó wá bá wọn yẹn tó sọ pé document any of my document òun lòun fọ́ọ̀jì ẹ̀ kí bàbá kábíyèsí ti ẹni ẹ̀ síta ká mọ̀ now ìyẹn nìyẹn. Ṣé ẹ rí ọ̀rọ̀ dídi ìmáàmù mi l'Ógbómọ̀ṣọ́ torí pé ọ̀rọ̀ kan wáyé lórí ẹ̀ pé ìmáàmù sọ pé kì í ṣe ọba ni ó fi òun jẹ ìmáàmù. Ẹ jẹ́ ń sọ bí mo ṣe sọ kí n sì sọ bó ṣe rí. Jíjẹ ìmáàmù mi àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ni wọ́n yàn mí ní ìmáàmù. Torí pé mo ìmáàmù Yunus Tọ́líà tó jẹ́ máàmù tìlú Ògbómọ̀ṣọ́ ti ṣàlàyé rẹpẹtẹ lórí ìfàǹfà tó wà láàrin àwọn pẹ̀lú Oba Ghandi bọ́rọ̀ òun gan ṣe bẹ̀rẹ̀ bó ṣe di wípé ìbáṣepọ̀ tó wà láàrin àwọn pẹ̀lú Oba Ghandi ó wá deteriorate ó wá bàjẹ́ dé gbogbo level yìí. Wọ́n ṣàlàyé rẹpẹtẹ nínú fọ́nrán yìí o nípa ohun tó fàjà bọ́rọ̀ ṣe bẹ̀rẹ̀ bí gbogbo ọ̀rọ̀ yìí bó ṣe wá fẹ̀jú kẹ̀kẹ̀kẹ̀ lórí ayélujára báwọn ṣe gba Oba Ghandi gan nímọ̀ràn lórí ohun tán lè ṣe kí gbogbo wàhálà tó wà láàrin àwọn pẹ̀lú ìdílé àwọn ìyún ìdílé Ayílára kó bàa lè lójútùú ṣùgbọ́n tó ṣe pé Oba Ghandi kùnà láti gba ìmọ̀ràn náà tí wọ́n sì tẹ̀lé ìfẹ́ ẹnu tiwọn àti tàwọn ìdílé Ayílára. ọ̀rọ̀ ilágbára ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká jìjọ wo fọ́nrán ìkéde máa bá mi fèròyìn sí kọ́mẹ́ǹtì. Ẹni tí mo rò pé ó fẹ́ dá ọ̀wọ́ lẹ̀ láàrin wa kò ju pé nígbà tí wọ́n dé èmi àti wọ́n jọ ṣèpàdé one on one nínú yàrá wọn ní private residence wọn. Àwa jọ sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí náà ni lájọ sọ. Mo dẹ̀ ṣàlàyé bí mo ṣe jẹ́ nílé Ayílára fún wọn torí mo mọ̀ pé wọ́n ti gbọ́ ohun tó pọ̀ ó sì dáa kan gbọ́ sáìdì tèmi náà mo ṣàlàyé fún wọn. Nǹkan ẹyọkan lèmi ò ní ṣe mi ní ṣàlàyé ìran mi ìdílé mi ní social media. Ẹni tó bá fẹ́ gbọ́ kó wá bá mi nínú ilé kó gbọ́ kó ṣàlàyé fún kábíyèsí. Ẹni tí ò bá wá tẹ́ lọ́rùn òun lọ́mọ. Torí pé kí n máa ṣàlàyé bí ìgbà téèyàn fẹ́ jákun ẹbí ni. Torí kò sí bí màá ṣe sọ tí mi ní kọlu bàbá kan tí mi ní kọlu ẹnìkan tí mi ní èmi ò sì fẹ́ kọlu ẹnìkan kan. Now nígbà tí mo wá ṣàlàyé fún kábíyèsí mo fi àwọn dọ́kúmẹ́ǹtì kan hàn kábíyèsí lẹ́yìn ìtàn tí mo pa lẹ́yìn àlàyé tí mo ṣe mo tún wá fi àwọn dọ́kúmẹ́ǹtì kan hàn wọ́n. Kábíyèsí wá sọ fún mi pé pẹ̀lú àlàyé tí mo ṣe àti dọ́kúmẹ́ǹtì táwọn rí àwọn fún mi ní 98% pé ọmọlé Ayílára ni mí. Kí n tó dìde wọ́n tún ní ìmáàmù mo ní sáà kábíyèsí àwọn sọ di 99%. A sì kíra wa. Lẹ́yìn yẹn wọ́n wá béèrè lọ́wọ́ mi pé bọ́rọ̀ yìí ṣe rí torí páwọn mọ̀ páwọn èèyàn wa wọ́n sì máa wá ọ̀nà wo làwọn lè fi yanjú ọ̀rọ̀ yìí kí n gba àwọn nímọ̀ràn gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. Mo sọ pé ẹ ṣeun. Wọ́n ní ìmọ̀ràn tí màá gbà yín lákọ̀ọ́kọ́ òun ni wípé àwọn tí wọ́n ń wá báyìí ẹ sọ fún wọn pé àwọn bàbá yín tí wọ́n gbéṣẹ̀ lánàá ni wọ́n ṣiṣẹ́ yìí ẹ sì ní túṣe àwọn bàbá yín wò. Ẹ bá sọ bẹ́ẹ̀ àlàáfíà ó dé lẹ́ẹ̀kan náà. Ìmọ̀ràn àkọ́kọ́ tí mo fún wọn nìyẹn. Kábíyèsí sọ fún mi wípé àwọn ò lè lo ìmọ̀ràn yẹn kí n mú mi wá. Now mo wá ń rò lẹ́mìí tèmi pé àkínlódé tí kábíyèsí ò lè lo ìmọ̀ràn yìí torí ipá ti rí irú ẹ̀ tí kábíyèsí ò tí ì gbàmọ̀ràn yẹn tẹ́lẹ̀ lọ́dọ̀ mi àbí gbà lọ́dọ̀ ẹlòmíì tí wọ́n sì ti ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ bíi méjì wá. Ilẹ̀ seminary ní
theological school tàwọn Baptist tó tẹ máa kọtẹ kọjá wájú ẹ̀kẹ́ tó débi. Ìgbà tí bàbá kábíyèsí dé ó di iṣu. Àwọn olóṣùpá àwọn fámìlì tí wọ́n ní ilẹ̀ yẹn wọ́n dìde lẹ́yìn yẹn wọ́n kọ̀rọ̀ yẹn wá dọ̀ wọn. Ibi tí bàbá yanjú ẹ̀ sí náà ni pé báwo ni ilẹ̀ yìí ṣe rí. Wọ́n ní bàbá kábíyèsí àná ló yọ̀ǹdẹ̀ fún wọn. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni èyí tí bàbá kábíyèsí àná ṣe yẹn àwọn dúró bẹ́ẹ̀ àwọn náà ní kú ń bẹ́ẹ̀. Èyí tó bá wà ń bẹ́ẹ̀ láàárín sẹ́mínárì àti olóṣùpá ẹ lọ ṣẹ́tù ẹ̀. Níjọ́ tí kábíyèsí ti sọ bẹ́ẹ̀ àlàáfíà dé sáàrin wọn. Lẹ́yìn yẹn mo fẹ́ tó má pẹ̀rẹ̀ mí wá ní Àjẹ́ à ń pe ibì kan ní ìlú kan ní Àjẹ́ l'Ógbómọ̀ṣọ́ ń bí. Ọba méjì ló wà ń bẹ̀, Alájẹ́ àti Alájẹ́ ológo. Kéèsì yẹn dọ́dọ̀ bàbá pé ta ni authentic Alájẹ́ nínú àwọn méjèèjì. Tọ́lá àwọn méjèèjì náà ni wọ́n láwọn ní sẹtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ tó sọ àwọn di ọba. Ìbéèrè tí kábíyèsí béèrè náà ni pé èwo nú àwọn méjèèjì ní Ṣọ̀ún àná fọwọ́ sí. Wọ́n sì náwó sí pé léèmí. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni èyí tí wọ́n náwó sí yẹn náà tí Ṣọ̀ún àná tó fi jẹ tó faramọ́ lèmi náà faramọ́. Ó pọ̀ bẹ́ẹ̀ o tí mo lè máa sọ lọ. Ó ṣe pé lórí ibi tí bàbá tàná gbẹ́sẹ̀ sí lórí ibi tán gbẹ́sẹ̀ sí làwọn náà gbẹ́sẹ̀ sí. Kí wá ní ìnà kí fi ṣorí tọ́bọ̀ ò ṣe. Bàbá kábíyèsí sọ pé àwọn ò gba ìmọ̀ràn yẹn tí mo mú wá. Mo nímọ̀ràn míì wọ́n ní kí n mú wá. Ìmọ̀ràn míì tí mo tún ní òun ni wípé ẹ sọ fún àwọn tí inú ń bínú àwọn fámìlì wa yìí pé kí wọ́n lọ sí kóòtù. Nígbà tí tàkọ́kọ́ wọlé ẹni kan lọ kóòtù. Wọ́n sọ fáwọn pé ọba kì í sọ fún èèyàn pé kó lọ ilé ẹjọ́. Ọba máa dájọ́ ni, ọba máa ń parí ọ̀rọ̀, ọba máa ń ṣe nǹkan kan ni. Wọ́n wá ní kí n tún mú mi wá. Mo nímọ̀ràn kẹta tí mo tún lè mú wá ní pé ẹ máa wò wá ràn. Ìgbà tí tàkọ́kọ́ wọ́ọ̀kì tí kẹ̀kejì wọ́ọ̀kì ẹ máa wò wá ràn. Wọ́n wá ní òkè wọ́n lẹ́lẹ́kẹ̀ẹ́ta tí mo mú wá yẹn làwọn á ṣe. Báwọn ọmọ wò wá àwọn ò ní gbé nǹkan kan. A sì kúrò ń bẹ̀ a lọ. Èmi àti wọn nìkan ni. Èmi àti kábíyèsí nìkan lọ̀rọ̀ tí mò ń sọ fún yín. Wọ́n láwọn máa wò wá. Wọ́n sì ń wò wá. Ìwà mọ níjọ́ tí wọ́n fi pé wíwò yẹn ti tó fi di iṣu. Ìyẹn nìyẹn bẹ́ẹ̀. Ṣẹ́rí tó wá cause problem gangan ni pé mo wá ń gbọ́ nígboro ẹ̀sìn ọ̀pọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ bá ti ṣẹlẹ̀ báyìí ó dé social media ní ẹlẹ́ẹ̀kan náà. Mo wá ń gbọ́ káàkiri pé àwọn document tí mo present fún kábíyèsí yẹn ẹnìkan lọ bá bàbá láàfin ó sọ fún wọn pé òun lòun bá mi forge àwọn document yẹn. Mo ń gbọ́ bẹ́ẹ̀ nígbà wọn ọ̀sọ́ lójú mi tó ṣáà ń wò ń tèmi ni. Mo ṣáṣe wá ń gbọ́ tí mo ń gbọ́ ó wá ti ń di tí ó nẹ́mílà. Ó ti di pé àwọn èèyàn wọlé. Nígbà tá a wọlé tí mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lọ wọ́n láwọn fẹ́ káwọn wọlé. Wọ́n láwọn fẹ́ kí ìyá lórí àwọn tí wọ́n mọ̀ ló ti dá sá. Àwọn tí wọ́n mọ̀ yẹn ká jọ jókòó. Èyí tí wọ́n bá mi ṣe kí wọ́n mú wá. Wọ́n wá sọ ọ̀rọ̀ kan jọ náà. Wọ́n ní bàbá kábíyèsí á dáa kẹ́ ẹ̀ tètè gbígbésẹ̀ yìí o láti pe ẹnìyẹn wá o torí pé kíní yìí ń bà mí lórúkọ jẹ́ o. Ó ń bà mí lórúkọ jẹ́ o mo sì mọ̀ túmọ̀ ẹ o. Ẹ jọ̀ọ́ o. Ó sọ bẹ́ẹ̀. Wọ́n á sọ fún wọn pé torí pé tẹ́ bá ti ẹnìyẹn síta tẹ́ bá ti síta ẹ̀ láǹfààní àti mú àwa ọ̀daràn méjì ìlú tí ẹ̀ fi nísinmi mo lé mi
ọ̀daràn ni mí ẹ kàn ra mọ́ mi báyìí ni ẹ sì fà mí fagbófinró ẹni tó fọ́ọ̀jì dọ́kúmẹ́ǹtì yẹn gangan ọ̀daràn ló ń náà ẹ mú un náà báyìí ẹ sì fà fún agbófinró oníkábíyèsí ẹni yẹn tí ẹ bá tì síta ẹni yẹn wọ́n á pè lọ́daràn ayé máa fẹ́ sọ pé ní tí ò ti ọ̀daràn síta náà wọ́n á pè lóko mi tí ọ̀dà torí bẹ́ẹ̀ kábíyèsí ẹ ràn wá lọ́wọ́ ẹ ti ẹni yẹn síta á fojú àṣebi hàn tó àpò láàfin jọ náà kábíyèsí ní kí n má wọrí àwọn àṣìṣe lórí ẹ bí mo ṣe délé ní ẹ kò dúró lára mi dáadáa mo tún ya lóde pé ó ní ẹ sọ fún kábíyèsí mo pe Prince Samuel mọ́gàjì Bọ́láńtà mo pe àwọn náà pé báyìí o ẹ bá ń sọ fún kábíyèsí kí wọ́n ti ẹni yẹn síta mo pe mọ́gàjì Aburúmọ́kù pé ẹ sọ fún kábíyèsí o kí wọ́n ti ẹni yẹn síta mo pe bàbá baálẹ̀ Mọ́sífà àwọn àgbàlagbà ìlú ni mo ń dákọ fún yín ẹ pé bàbá kábíyèsí kí wọ́n ti ẹni yẹn síta torí tí wọ́n bá ti síta tó bá di pé ẹ̀mí mi ò lè gbé mọ́ tí wọ́n ti síta táriwó dẹ̀ ń lọ social media ní gbogbo ìgbà pé fake document ni ó wà lọ́wọ́ mi àmì ní dúró dijọ́ tí security report máa sọ ní ọ́fíìsì wa pé àbí táwọn èèyàn competition sí ọ́fíìsì wa pé ẹni tó ṣiṣẹ́ pẹ̀lú yín rí yìí o ọ̀daràn ni tó bá rí bẹ́ẹ̀ nǹkan burúkú ni o gbà mo wí tí mi ò gbọ́ nǹkan kan lórí ẹ̀ ni mo fi sọ ọ́ síta. Now in tí mo rí pé ó kọ̀ sí àìgbọ́ra ẹni yé mọ́ láàrin mi àti kábíyèsí nìyẹn mo sì tún ń fàsìkò yìí rọ bàbá wa kábíyèsí ẹni tí ó lóun bá mi forge document nìyẹn kí wọ́n tì í síta tẹ́nìyẹn bá jáde lénìí tó sọ pé òun lòun bá mi forge document tó wà lọ́wọ́ mi any of my document any ni mo sọ o mi sọ pé kan o torí pé mo gbọ́ èmi àti bàbá kábíyèsí sọ bẹ́ẹ̀ fún mi mo gbọ́ ni bàbá kábíyèsí sọ pé kì í ṣe àwọn academic document mi ni wọ́n ń sọ pé àwọn program broker ọ̀kan nínú àwọn tí mo fi hàn wọ́n níbi tí wọ́n kọ biography mi sí bóyá ńgbà tí mò ń wé láwà ní Imam Adiamu ní Abẹ́òkúta àbígbà tí mò ń wé láwà ní Imam Òpóró Aké àti Shehul Islam ilẹ̀ Òpóró lábẹ́òkúta tí wọ́n kọ sí wọ́n ní mò ń gbọ́ pé wọ́n sọ pé mi ò mọ̀ torí àwọn kábíyèsí sọ bẹ́ẹ̀ fi mi pé wọ́n ní àwọn nǹkan wọ̀nyẹn làwọn yẹn nìyẹn sọ pé àwọn bá mi forge ok wọ́n ní ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n ní mi ìwé láwà ní Adiamu ní Abẹ́òkúta nìyẹn àbí mi ìwé láwà ní Imam Òpóró Aké àti Shehul Islam ilẹ̀ Òpóró lábẹ́òkúta nìyẹn àwọn tí wọ́n wé fún mi ń bẹ láyé prógráàmù ọjọ́ náà ẹni tó bá lóhun lòun forge tó bá jẹ́ yẹn náà ni tó bá lè prove ẹ̀ criminal náà ni mi torí ẹ̀ mo bẹ̀ bàbá kábíyèsí mo tó ń fàsìkò yìí rọ̀ wọ́n ẹni tó wá bá wọn yẹn tó sọ pé document any of my document òun lòun forge ẹ̀ kí bàbá kábíyèsí ti ẹni ẹ̀ síta ká mọ̀ now ìyẹn nìyẹn ṣe rí ọ̀rọ̀ dídi ìmáàmù mi l'Ógbómọ̀ṣọ́ torí pé ọ̀rọ̀ kan wáyé lórí ẹ̀ pé ìmáàmù sọ pé kì í ṣe ọba ni ó fi òun jẹ ìmáàmù ẹ jẹ́ ń sọ bí mo ṣe sọ kí n sì sọ bó ṣe rí jíjẹ ìmáàmù mi àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ni wọ́n yàn mí ní ìmáàmù torí pé mo emerge níbi screening ni ìgbà tí wọ́n yàn mí tán torí pé screening tá a ṣe gbangba láti ṣe gẹ́mọ́gà yìí sọ lẹ́ǹkan àkọ́kọ́ ṣe kan nínú family ọ̀rọ̀ ìtàn náà lápá fúnra wa nínú ẹbí ńgbà tá a gbọ́ra wáyé tán ni wọ́n tó screen wa within the family sọ ẹni tó bá sọ pé kì í ṣọmọlé ayé lára ó kàn ń wí tó wù mí torí pé in the first place tí mi ìbá kẹ́ ń ṣọmọlé ayé lára báwo ni wọ́n ṣe máa rán mi sí mi
pé kí n wálé ṣé wọ́n he mí ń títì ni ṣé mò ń lọ street ni wọ́n kàn sọ pé máa bọ̀ ọ̀rọ̀ bó ti yé ìtàn tó bá wù kálukú ló lè pa torí pé ẹni fẹ́ tún nǹkan ṣe àtẹni tó fẹ́ bà nǹkan jẹ́ kinní kan náà ni ó sọ. Now Abẹ́òkúta ni mo wà tí mo ti ń ṣiṣẹ́ Ọlọ́run sì ṣàánú mi gan wallahi alazim lọ́jọ́ orí mi wallahi Ọlọ́run ṣàánú mi torí pé Ọlọ́run nìkan ló ní nǹkan tán o ṣùgbọ́n mi rò pé kinní kan bẹ téèyàn lè sọ pé òun ń fẹ́ láyé níwọ̀n bá tí ó tẹ́ mi lọ́rùn tọ́lọ́run ṣe fún mi o mi rò pé kinní kan wà tí mi tí ì ní nígbà tí mo wà l'Abẹ́òkúta alhamdulillahi rabbil alamin kò sí ní téèyàn fẹ́ jẹ́ tó bá ti